àti ìṣesí wọn lẹ́ẹ̀tì mọ̀. Mo ti sọ fún yín pé gbogbo àwọn ṣèyíkì gbogbo àwọn àfáà ńláńlá yìí gbogbo wọn pátá fọ́nrínà ní gbogbo wọn kì í ṣe ọmọ Nàìjíríà rárá. Àwọn bàbá tiwa àwọn ló gbà wọ́n láàyè tí irú kan fi ṣẹlẹ̀. Sheikh Akoigba Gold láti òní lọ mi ò níṣẹ́ mi mọ́ ju ìwọ nìkan lọ lórí nẹ́ẹ̀tì. Ọmọ àlè ní gbogbo yín. Àní paracetamol 10 naira sẹ́ẹ̀ ó lágbára ju aláwù lọ. Kì í ṣẹgbẹ́ ànábì. Mi ò mọ̀ wọ́n rí. Ọmọ Saudi ni wọ́n. Kò ní dá fún ànábì, kò ní dá fún aláwù. So tí wọ́n fẹ́ gbọ́ Akoigba Gold pò ta sí àwọn alálẹ̀ wa yẹn kò ní dá fún bàbá yín ní ìlú Mali yín. Wọ́n ti fi ẹ̀sìn òfò lé ẹ̀yin kò ń lu yín. Wọ́n fi lé bàbá yín tipẹ́tipẹ́. Ẹ sá wá sí Nàìjíríà yìí. Ẹ tó fẹ́ kán fi dìsẹ́mọ̀sì yẹn lé àwa náà kúrò. Abẹ́ ti gbàgbé. Àwọn ọmọ Yorùbá nìkan la kángun sí omi tá a láàsì níbẹ̀. Orí ilẹ̀ ẹbọ lẹ́fẹ́ ká máa sá lọ nígbà tí àwọn Fúlàní ẹ̀yin ọmọ Fúlàní bá ẹ fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ tiwa. Ẹ wá yan káàkiri. Àwọn ìjọba ló fún yín ní páwà. Kò kí ń ṣe ẹbí yín. Ẹ bá mi sí ẹ̀rẹ̀ kó kàn lára kò ní dá fún bàbá yín ní Mali. Gbogbo àwọn ancestors yín ní Mali òfò ní gbogbo wọn ṣe. Ànábì tí a gbélé wa lórí ń bí kò ní dá fún ànábì, kò ní dá fún fámílì ànábì, kò ní dá fún aláwù tó ránṣẹ́. Ẹ̀yin ọba àlè gbogbo yìí ẹ wo ibi tó bá fẹ́ já sí ni kó já sí, ibi tó bá fẹ́ dà ni kó dà. Anybody ni mo sọ o, àti pásítọ̀ ni àtàfáà ni àti ìmáàmù ni tó bá fi lè ta sí alálẹ̀ wa tó ta sí àwọn ancestors wa tí mo bá fi pa pàdé màá ṣépè fún bàbá ẹ̀, màá ṣépè fún ìyá ẹ̀. Ẹ wo màá wọnú gbogbo yín lọ. Ibi tó bá fẹ́ já sí ni kó já sí. Ní àsìkò táwa yìí ẹ máa padà sílùú yín gbogbo yín tí ó bá ti tẹ́yìn lọ́rùn tá a fẹ́ ní Nàìjíríà yìí. Ẹ má gbé ànábì lé wa lórí tàbí aláwò òfò kan ọlọ́wọ́ méjì yẹn. Ṣé bí aláwọ̀ ẹ̀dá pè lọ́rùn fún wa ní ìjọ tí àwọn òyìnbó ti gbé eré ìjáde pò ní Ọlọ́run Olódùmarè táwọn forí balẹ̀ fún kí lẹ sọ sí ṣe jáde wá. Àṣé àwọn wáàsí humanity òfò tẹ máa ń sọ ẹ fi ń gbé wọn múgùn ní àbí òfò ní aláwo ṣe àti ànábì. Gbogbo fámìlì tó ń kókùrá àwọn Nàìjíríà yìí tó ń kókùrá àwọn ilẹ̀ Yorùbá tí wọ́n ń bí gbogbo wọn pátá wọ́n dẹrú ní tọmọtọmọ. Akoigba Gold mi ò ní sẹ́mi torí tiẹ̀ mọ́. Asọ́mọ́lẹ̀ ní gbogbo yín. Ẹ máa wà sí humanity àṣẹ ń fẹ̀jẹ̀ sínú tútọ́ fún mi jáde ni. Ó sì ló ń ṣe. Mo gbọ́ tẹ́nìkan sọ tó ní paracetamol 10 naira ìṣẹ́gbẹ́ aláwọ̀ lẹ́nu rẹ̀ kò sí ní tó burú bí ìjọsọ ìbọn ẹnu ẹ̀ ló fi sọ. Èmi náà dẹ̀ dá lóhùn mo ní data 5 naira kì í ṣẹ́gbẹ́ Ọ̀rúnmìlà. Torí data 5 naira ó fi Google gbogbo ayé lẹ́ẹ̀kan náà tí wọ́n dẹ̀ lè rí lórí tí wọ́n gbé dání. Tí sọ̀rọ̀ ní gbèsè tẹ̀tí ká má jẹ́ kí ogun ọ̀sẹ̀lẹ̀. Mo kàn máa ń rẹ́rìn ní tí n bá ń rí àwọn èèyàn kan tó bá ní Sheikh yìí tóun bá ń sọ̀rọ̀ báyìí òun nìkan ló máa ń sọ̀rọ̀ àlàáfíà. Ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé nǹkan tá a kà ní Quran chapter 3 verse 28 níbi tí Allah ti ń sọ fún àwọn mùsùlùmí wípé wọn ò gbọdọ̀ nífẹ̀ẹ́ àwọn aláìgbàgbọ́ àyàfi tí wọ́n bá ń bá wọn ṣe ọ̀rẹ́ orí ahọ́n ọ̀rẹ́ ojú. Òun ni àfáà yìí òun ló ń ṣe. Tẹ́ ẹ bá lọ wo tafsir Ibn Kathir ó sọ ń bẹ̀ wípé àwọn á máa fi ẹ̀jẹ̀ sínú àwọn á dẹ̀ máa tu itọ́ funfun jáde. Àwọn á máa ṣe ojú ayé bíi pé àwọn nífẹ̀ẹ́ àwọn ènìyàn tó jẹ́ pé nínú àwọn ń gbé wọn ṣépè. Irú wọn ni Sheikh yìí. Àwọn dẹ̀ ló burú jù. Ṣé ẹ rí àwọn Sheikh tó sọ pé tẹ́ bá rí wọn ẹ pa tó ń sọ nǹkan tó wà nínú ìwé yẹn àwọn yẹn gangan ló ń sọ òdodo fún yín. Irú àwọn Sheikh báyìí nǹkan tí wọ́n ń lò ni wọ́n ń pè ní tẹ̀kíà kí wọ́n máa parọ́ fún àwọn aláìgbàgbọ́ kán lè bá a rí wọn wípé èèyàn dáadáa ni wọ́n lè dá tọwọ́ yín lẹ̀ wọ́n á lè ṣe yín jàǹbá. Ní nǹkan bíi ọdún bíi mélòó kan sẹ́yìn wọ́n jí àwọn ìbejì Sheikh yìí gbé. Bàbá wa Sunday Igboho wọ́n dẹ̀ ní ipa tí wọ́n kó ní òru ọjọ́ tí wọ́n gba àwọn ìbejì Sheikh yìí sílẹ̀. Kò kí ń ṣe Kùránì ni wọ́n lò. Àwọn agbára tí bàbá wa Ọ̀rúnmìlà mú wá òun náà ni wọ́n lò. Àmọ́ Sheikh yìí ní data 5 naira. Sheikh yìí ò mọ nǹkan kan torí ẹ̀mí máa ń wo ẹ̀yin èèyàn. Àwọn Sheikh tẹ́ rí
wọn ò mọ nǹkan kan, gbogbo nǹkan tó wà lórí wọn kò kọjá ìtàn ilẹ̀ Lárúbáwá. Àmọ́ ìyàlẹ́nu ló máa jẹ́ fún yín tí n bá sọ fún yín pé Sheikh tẹ́ ń wò yìí kò kí ń ṣe ọmọ Yorùbá, wípé àwọn baba ńlá kú baba wọn Mali ni wọ́n ti wá. A ní wọ́n gbé ẹ̀sìn Islam yìí wá láti wá fi kó wa lẹ́rú ni. Ẹ̀yin ẹ tẹ̀ sí Google fún ara yín pé ọmọ bó ní ẹni yìí, wọ́n á sọ fún yín pé Ọ̀yọ́ ni. Kẹ́ wá tẹ̀ síbẹ̀ yìí pé ẹ gbọ́ wípé àwọn baba ńlá kú baba ẹ̀ Mali ni wọ́n ti wá. Ẹ wo nǹkan tí mo gbé sókè yìí, lẹ́yìn tí ó sọ fún mi pé ọmọ Ọ̀yọ́ ni wọ́n, torí pé ó sọ fún mi pé Ọ̀yọ́ ni wọ́n bí wọn sí, ọmọ Ọ̀yọ́ ni wọ́n. Mo wá ní mo gbọ́ wípé àwọn baba ńlá kú baba Sheikh yìí Mali ni wọ́n ti wá. Ó wá ní yes, ó ní bẹ́ẹ̀ ni, your information aligns perfectly with the broader history of early Islamic scholars in Yoruba land. Bí nǹkan tí mo sọ yìí gẹ́lẹ́ bó ṣe rí náà nìyẹn, torí pé àwọn tó gbé ẹ̀sìn Islam wá sí ilẹ̀ Yorùbá apá abẹ̀yẹn ni wọ́n ti wá. While Sheikh Taofik Akeugba Gold's direct great-grandfather was born in Ọ̀yọ́, bó tilẹ̀ jẹ́ pé àwọn baba ńlá kú baba Sheikh yìí Ọ̀yọ́ ni wọ́n bí wọn sí. Oral histories and genealogical records trace the foundational roots of his clerical family back to Mali. Àwọn bàbá tó tún bí bàbá àwọn ènìyàn tí wọ́n gbé ẹ̀sìn Islam yẹn wá Mali ni wọ́n ti wá. Wọ́n wá tó fi dórí baba ńlá kú bàbá wọn, tó fi bí àwọn ẹni yìí sí Ọ̀yọ́. Wọ́n bá trace lineage wọn ibi tí wọ́n ti ṣẹ̀ wá Mali ni wọ́n ti wá. Ọmọ Mali ni wọ́n. Ẹ ò lè rí ọmọ Mali kó máa sọ dáadáa nípa ilẹ̀ Yorùbá. Mo ń sọ fún yín pé ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn foreigner ni. Gbogbo àwọn tẹ́ ẹ rí tó jẹ́ Sheikh, àfà, Mali, Sudan, Senegal, ibẹ̀ ni wọ́n ti wá. Wọn ò kí ń ṣara wa. Wọ́n bí wọn sórí ilẹ̀ yìí ni. Wọ́n kàn ń sọ èdè wa ni, wọn ò kí ń ṣara wa. Ìyẹn ọmọ kóòtù òjíire. Ẹ̀sìn Islam wọ́n gbé wá kí wọ́n fi tako àṣà àti ìṣe wa, kí wọ́n fi gbà lọ́wọ́ wa. Àwọn tó wá láti Mali yìí wọ́n á lè kó wa lẹ́rú, wọ́n á lè gba ilẹ̀ wa, wọ́n á lè gba agbára lọ́wọ́ wa. Ẹ jí ẹ má sùn. Kò sí nǹkan kan tó ṣe àṣà àti ìṣe wa o. Allah ò lágbára kankan. Tí ó bá tiẹ̀ wá jẹ́ pé nǹkan kan tó lágbára tó níwúlò tó lè wúlò fún wa, òun ni wọ́n gbé wá tó fẹ́ fi gba tọwọ́ wa, ṣe bí kò bá dáa. Allah tí wọ́n gbé wá kò lè ṣe nǹkan kan, kò lè fún wàrà, àmọ́ ó lè dá wàrà nù. Àáfà yìí wá fẹ́ máa fi Allah wé Ọ̀rúnmìlà. Gbogbo ọmọ Yorùbá tó bá ń wò mí lọ padà sílé yín. ẹ má yẹ ká fi kún wọ̀nyí, ẹ má yẹ ká fi Kùránì òfò yìí, Ànábì òfò yìí àti àlọ́ lórí burúkú ọlọ́wọ́ méjì yìí, ẹ má yẹ ká fi kó wa lẹ́rú o. sẹ́ni pé ògbó wọn pátá wọn kì í sọmọ Nàìjíríà, àwọn tí wọ́n torí wọn kú lọ nìyẹn. Ẹ̀sìn yẹn gangan náà fi lé àwọn gangan náà fi lé bàbá tiwọn kó lórí ilẹ̀ wọn nílùú Mali. Ẹ má lè ká fi ẹ̀sìn olórí burúkú yìí, ẹ má lè ká fi ẹ̀sìn Ìsìlámù yìí, ẹ má lè ká fi ẹ̀sìn ìmọ̀lélẹ̀ yìí tẹ́lẹ̀ bàbá wo mọ̀túmọ̀ rẹ̀ tẹ́lẹ̀ gbé wá fún wa yìí, ẹ má lè ká fi gbalẹ̀ wa lọ́wọ́ wa, má máa sáré kiri bí ẹrú. Sẹ́ẹ̀dì pé wọ́n ti lé àwọn Haúsá kó lórí ilẹ̀ wọn ni. Ṣé wọ́n ò rí pé orí ilẹ̀ wa Yorùbá láwọn Haúsá ń gbé bẹ́ẹ̀ ni, àbí ẹ̀rọ tó sọ̀rọ̀ tí mò ń sọ ni. Akeugba Gold kò ní dáa fún bàbá yín ní ilẹ̀ Mali tẹ́tí wá, kò ní dáa fún Allahu, kò ní dáa fún Ànábì. Gbogbo ẹ̀dá tó ń kó Kùránì wọ Nàìjíríà yìí yóò ṣòfò yín tọmọtọmọ. ẹ̀yin ọmọ